ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn yìí. Ẹran á kú èèyàn àbọ̀ ajá ọ̀dà bo oko. A máa lọ rí a máa bọ̀ rí. Àṣẹ bàbá mi. Orúkọ yín ti jẹ́. Ewé Ògúngúnmi. Ní Abúlé Adépégbà. Abúlé Adépégbà. A lè bòdòdó wọlé síbẹ̀, a lè bá Yànàfàn wọlé síbẹ̀ ní Kúgbàjà Gbèsò. Olódó ọ̀nà Abẹ́òkúta. Bẹ́ẹ̀ sà. Ibẹ̀ lábà yá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Agbọ́pọ̀ dẹ̀ nìyí. Bẹ́ẹ̀ sà. Ta ló ga yín tọkọ yín ní sí ọdẹ? Bàbá tó bí mi ni o. Bàbá tó bí yín. Bẹ́ẹ̀ ni. Ọkọ yín ní sí ọdẹ. Bẹ́ẹ̀ sà. Wọn ò mọ̀ pé sí ọdẹ lè ní. Ọ̀sọ̀gbọ́n ọmọ náà gbọ́dọ̀ ṣe é. Torí inú ẹ̀ là ń jẹ là ń mú. Ta ló wá gbébọn lé yín lọ? Bàbá tó bí mi ni. Bàbá yín náà ló tún gbébọn lé yín lọ. Bẹ́ẹ̀ ni, Ìṣọ̀lá. Ńgbà wọ́n gbébọn lé yín lọ́wọ́, kí lẹ wá fìbọn pa? Ọ̀kẹ́rẹ́ mi kọ́ fi pa. Ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni. Ọ̀kẹ́rẹ́. Èébà. Ọ̀kẹ́rẹ́ yóò dàbí gàlà. Bẹ́ẹ̀ ni pé màálù gan pàpà tó ń yàn mí jọ yẹn lọ́hùn. Ó ń yàn mí ní. Níjọ́ ẹ báyìí gan 5 mo kọ́kọ́ pa ẹjọ́ yẹn. Nígbà tí a bá di pé bàbá mi lọ tán tọ́kọ mi bá la gbé ike tu wọn. Bá bẹ̀rẹ̀ sí ní wá ọ̀kẹ́rẹ́. Gbogbo ètò tí yẹn ní. Oòrò mo fẹ́ yìn tán jọ yẹn. Ṣé wọn wà náà yín? Ọ bú mi bọ̀ ẹran wà lẹ́nu kọ́ náà mi. Ọ̀tán bú mi dẹ̀ pé ẹran kí ló wà nílẹ̀ sí ọ̀kẹ́rẹ́ wà nílẹ̀. Ọ̀kẹ́rẹ́ pọ̀ àti kún àti bútun gbogbo ẹ̀ mọ́kàn wọ́ọ̀lù mọ́ra wọn. Tó ń yàn mí gan lórí ẹ̀ ṣe wọ́wọ́ nìyẹn bára sọ níta bàbá mi ṣètò rẹpẹtẹ. Ọba tán lè bá yìnbọn káàkiri gbogbo. Bá bẹ̀rẹ̀ láti gbà yẹn báyìí rọ iná pitì ni. Ṣé ẹ máa dẹná òru? Àmọ́ ń dẹná o. Kí làwọn ìrírí yín ní ìdẹ̀nà? Ó pọ̀ rẹpẹtẹ sà. Ẹ jẹ́ ká gbọ́ ọmọ Nàìjíríà ò fi kọ́gbọ́n. Níjọ́ kan èmi àti àbúrò abamilẹ̀ ni à ń pè léfèlè àjọdẹ náà lọ àwọn gba owó òkè báyìí òkè pa èmi gba báyìí ọ̀nà dà ẹran á kú ọ̀nà àmì omi ní àmì bàbá ọ̀nà dà àwọn ní kí n tó yìnbọn ẹ̀mí àbúrò ọwọ́ òun rà èmi ìdí àbàlọ́mọ́ boko kò sí wàhálà ẹ̀yin náà ní mi bó bá wọ̀nyí kẹ́ ẹ jẹ́ kí n rẹ̀ràn pa bó bá wọ̀nyí kẹ́ ẹ pa gbogbo ẹ̀tàn ṣebí máa rù délé àwọn ní ó ti dá asákùsẹ́rìn ọlọ èmi náà lọ. Ó pẹ́ o mo gbúrò wọn kìíní mo gbọ́ kejì mo àbá yìí bẹ̀wẹ́ ìdí àbàlọ́mọ́ boko lóòótọ́ mo gbà bóyá ọlọ́run kémi náà mo pẹ́ tu kìíní mo pẹ́ tu kejì àbá gbé ẹtùkọ́gi adìjọ́ débì kan àpápàdé ní bàbá báwo ni ó ní kí ni mo kọ́ ní mo yìí kì méjì mí mo pẹ́ tu méjì ṣá ọdẹ ni wọn náà ti di gbùdù náà iṣẹ́ ọlọ́run ni kì í ṣe mímọ̀ ṣe èèyàn ọwọ́ ní kájọ dẹ oko kan òkun ẹ̀rọ àjọ ń dẹ lọ́wọ́ ọ̀hún ní kí n gbà báyìí ọ̀hún gbà báyìí wọ́n ti rí gàlà yẹn nìyẹn àwọn tí ń wọ́ ló tó pín eléyìí dá iná bá bọ́ọ̀lù ẹran yìí ẹran dẹ̀ ṣubú adẹ̀lu ẹran pa adẹ̀gbẹ̀rán lẹ̀ ó pẹ́ o adẹ̀tún dẹ oko bóyá àtúrí sí kí ni kọ́kọ́ ni ó kọ̀tà mi kọ́ pé tẹ lọ́wọ́ ibi ẹran tí ẹ̀yìn mọ́ sí torí ẹ̀mọ́ ohun tó sì ń yan ọ̀yàn pé ẹran ti wà lẹ́jà rẹ̀ gẹ́gẹ́ kí ni a ti wá kiri bá bọ̀gùn tó bàbá mi ì rí ẹran mọ́ wọn ní ẹran tó wà níbẹ̀ mi ì rí mọ́sẹ́ àṣebí pọ̀ rè àbáni rọ́ àbábẹ̀ sì ni wá ẹran àrí ibi ni irú kí ni eléyìí tẹ mo ní yóò mú sọ pé mi ìrẹ̀rẹ̀ fún mi ń ṣeré ni àwọn àni ó dáa kò sí wàhálà máa rí ó ń ṣeré ni àbábẹ̀ sì ni wá mo pé àbádẹ́ rí ẹran lórí ìdúró ibi tí mo sọ ìyá tó bá bíi orógún bíi 10 síbi tá a ti wá sí tẹ́lẹ̀ o àbáṣe wà yìnbọn mi fún ara wọn wá ṣe pẹ̀lú yẹn ni yàbá ní sórí pé ọdẹ ló ti rí díẹ̀ yẹn mo ní pé ọdẹ náà ó le báyìí wọ́n ní mi ti rí nǹkan kan pé àṣẹ mẹ́yẹ̀ bọ̀ lápò. Ìgbà tẹ́ ẹ yìnbọn sí òun tẹ́ ẹ pa lákọ̀ọ́kọ́ òun dùn ní. Àdúró ẹran ti kú ní tiẹ̀ làwọn ṣe bí a ti lù pa a ti padà lu ọrùn ẹ̀ pé ẹran ti kú. Bọ́yọ̀ òun fẹ́ǹtì ni. Wọ́n kò fẹ́ǹtì tí wọ́n ti bá gbogbo ẹgbẹ́ ikùn ẹ̀jẹ̀ gbogbo àgbẹ̀dú ẹ̀ báyìí ẹran ẹ̀ kì í ṣe lásán lórí burúkú ẹran ni wọ́n. Kí ló wá dé tó fi dìde? Ẹran ẹ̀ ní mi gan-an ọ̀bẹ fún wa ní àwọn adẹ̀ pa lọ́rọ̀ yàn náà.
wọn fẹ́ fún wọn fẹ́ yín. fún wa ní o àrí Ìgbà tẹ́ ẹ tó dù lọ́rùn tẹ́ ẹ padà pa ẹ wá padà dù àdúró ẹ wá padà dìde bẹ́ẹ̀ ni ẹgbọ́n bí ire kòtò bẹ́ẹ̀ mọ̀ ó kú síbẹ̀ bẹ́ẹ̀ ni ọlágbára o. ọ̀ràn ẹ̀ burú gan. Ìrírí yín àkọ́kọ́ nù. bẹ́ẹ̀ ni Kí ni ìrírí yín kejì? ìkejì bàbá ní a fẹ́ lọ́dẹ ọdẹ ọ̀sán ni ó bá jẹ tóru ọlọ́mà ń ṣe ìyanu gan bí méje mẹ́jọ ọlọ́mà ṣe àmọ́ àwọn kan wà tó jẹ́ àwọn ìyá wa tó bá ti bú pípé àgbàjá ẹran ọdẹ ni ó á dá o kó rántí àwọn náà máa jẹ ẹran rántí àwọn náà ọlọ́mà ń ṣe ìyanu gan gẹ́gẹ́ yes a máa rí gàlàpá dáadáa nọ́mà àdẹ iyọ̀ ìtọ̀ torí òróró ṣe é jẹ mẹ́ran àfikún èèyàn yọ kúrò àdẹ iyọ̀ ìtọ̀ tiwọn àyọ fún wọn bẹ̀ ọlọ́mà ń ṣe bẹ́ẹ̀ débi pé yes dájúdájú téèyàn bá bọ nǹkan kan lóòótọ́ kò ní mú ọwọ́ sẹ́nu ọlọ́mà ń ṣe ìyanu bẹ̀yẹn tá bá ti tọ́jú wọn àwọn ẹ̀ máa rí àánú wọn gbà nígbẹ̀. Ẹ bá tọ́jú àwọn wò. Àwọn ìyá wa ọlọ́dẹ máa ń ṣe ìyanu. Tí wọn ì jẹ́ ẹ̀rẹ́ ẹran pàǹgbà wọn jẹ́ o èmi gan bẹ́ẹ̀ bá yìn fún gan ní ọdún kan ìkan rè mo rántí nìsín. Mo ń gbọ́ yín. Mo wà Dáúdù mo wà ń gbà yẹn abúlé torí Adékèbà tí mo wà yẹn abúlé ìyá mi ni Dáúdù yẹn abúlé àbá mi ni adé náà lọ ń jọ yẹn ni bàbá yìnbọn sí gàlà yìí gbà ẹran ṣubú nítorí ní kí máa kí ìbọn tó ṣàkàbùlà nígbà yẹn àti ra ibárẹ́ẹ̀tì nítorí ní kí máa kí ìbọn tó báyìí gan bí eré ẹran ẹ̀dẹ̀ ń lọ ẹran ẹ̀ ń lọ bí eré ó yẹ wọnú ibi àpégi kan gbúrúgbúrú ní gí yẹn àbáwọ̀ ẹran ti àbáyé ìgalà akẹran tó ara ẹ̀ dá gẹ́gẹ́ àbáyípo ibi gí yẹn báyìí àtàrí pé ibi gí yẹn ni ẹ̀jẹ̀ yẹn yípo ààrẹ rí ibi tẹ́jẹ̀ lọ́mọ báwo lẹ́rìn ìwáyé gbà bá lóye ládùúgbò ìkẹ́ ṣé ó dọ̀fẹ́ ni musa lálẹ́ ẹjọ́ yẹn mo kánjú mo bùdà ló dàbílé bàbá mi nǹkan bá ìṣẹ̀lẹ̀ o ní kí ni ṣòbẹ̀ gbà débẹ̀ ní ọba ní àrí ọmọdé ń ṣe ẹ́ mo ní nínú igi tó wọ̀ rẹ̀ pé àwọn arábí ló gba ẹran wọn àwọn arábí wo ní ń jára àbí tá a jọ wà. àwọn ló ń jára àbí ó yà mí lọ àwọn ní kò lè yé mi pé ọmọdé ń ṣe mí kẹ̀ ẹ jẹ́ kó yé bàbá ṣé ẹran yẹn wá di àwọn àgbà bẹ́ẹ̀ ni àwọn tó gbà yẹn kò yé mi wọ́n ní kí n má wọrí pé kí n sún sẹ́yìn n bá sún sẹ́yìn àwọn mi ṣẹ̀ṣẹ̀ wà bu ọmọ ẹbu kan oríṣi bíi méjì kan tó bù sójú torí ẹ̀jẹ̀ ẹran yẹn wà nílẹ̀ gan wọ́n bù síbẹ̀ wọ́n á ní ká lọ pé ká máa lábúlé tó bá tó bíi 30 minutes pé kí n padà lọ wọn tá dé máa padà débẹ̀ àti bẹ́ẹ̀ ẹran ń gbàgbà padà ibi tí mo ti wò tí yáà rí ẹran yíyá dẹ̀ ẹran lẹ́gbẹ̀ẹ́ igi tó ti kú síbẹ̀ ẹlọ́run ò ṣeun ò ṣe pé àwọn bàbá wà lóòótọ́ wọ́n á lè ṣe wọ́ ẹran padà ó bá dàbílé nìyẹn ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé ó dáa kéèyàn fi ti àgbà ṣe lóòótọ́. Ó dáa kéèyàn fi tàgbà sí. Bẹ́ẹ̀ ni bàbá. Ọlágbára o ìrírí yín kan nù. Àwọn ọjọ́ wo ló jẹ́ ọjọ́ ìdùnnú yín? Ó pọ̀ rẹpẹtẹ. Ó pọ̀ rẹpẹtẹ sà. Kí ló dẹ̀ mú dùnnú yẹn wá? Ó pọ̀ rẹpẹtẹ. Ọ̀yà. Bẹ́ẹ̀ ṣe rí mi èmi omi ìṣẹ́lẹ̀ mi o àfi tí n bá jáde kò sì jẹ́ mi lè sọ pé mo gbé bọn jáde tó yẹ bóyá mo nídìí owó o bóyá mo fẹ́ jẹran ni o Ọlọ́run máa ń kẹ́ mi. Àwọn kan wà dé pé láti bí èṣì wọn pa ikú mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ti tèmi. Gbogbo ọmọ tí mo lè tọ́ lọ́run yọ̀ǹda fún mi kò sí kan ṣe tó yẹ pé mo bímọ kódà gan tí n bá ti ní máa ṣe ọdẹ wọn bóyá bí ó kù ijọ́ 4 ijọ́ 5 tí àwọn ọmọ mi kan bá tún ní ọdẹ níta tí wọ́n bá ṣe ọdẹ yẹn níta pé ẹ má wọrí ìṣe mi mo ti pẹ́ràn mi ń lé mo ń la kọ́lọ́fà núgbẹ̀ ni ó ṣúọ̀ Ọlọ́run máa ń kẹ́ mi gan lé pé a máa pẹ́ ẹran lé pé yes ó máa tó lò àjẹṣẹ́kù ní gbogbo wọn tó wá sí pàtí yẹn wọ́n máa rí gbà ó sígbà tí ogún òdì sí àpọ́ìtì mi rí Ọlọ́run tẹ̀ ń ṣe ìyanu yẹn Ọlọ́run ṣe mi gbọ́dọ̀ ṣe ogun Ọlọ́run ṣe ìyanu inú mi máa ń dùn ni kò sí bàbá. Ní oko ọdẹ alẹ́
ọjọ́ wo ló jẹ́ ọjọ́ ìdùnnú yín tí ó dà láṣejù fẹ́ wọ̀ tínú yín dùn jù pé Ògún ó ṣe o. Ní ọjọ́ kan Dáúdù mo wà ní ìjọ yẹn lọ́hùn, wọ́n pe bàbá yẹn ní Alhaji Alárápé. Ó tó bóyá ló lè ju bóyá ìṣẹ́jú 5 kó jẹ́ mo gọ̀ díẹ̀, ọṣẹ yẹn á fẹ́ yí ọ̀tá mi, mo kàn gbọ́ aláwákọ̀ bàbá mi àjọ wí báyìí o, bàbá mi àjọ wí báyìí o. Mo ní bàbá yìí ti kú nìyẹn o. Ilé mi rè, ilé tiwọn rè, tí n bá dẹ̀ gọ̀ pẹ́rẹ́ wọ́n máa jí mi pé ká wá bá wọn ṣètò bàbá wọn, ká fi aṣọ bò wọ́n lára. Báyà gbogbo bá bù dànù kẹ́kẹ́kẹ́kẹ́ mo kúrò lábúlé torí mo ti múra bẹ́ẹ̀ ni mo ti múra tẹ́lẹ̀. Wọ́n yẹ yí sẹ́yìn abúlé báyìí gan, àti mo dẹ̀ ń wo antenna ojú mẹ́ta, mo ní antenna Gúnbẹ́ Adé kọ́ ni eléyìí àbí kí ni eléyìí. Mo wá padà sẹ́yìn, mo wá kí ni iná oníṣẹ́ẹ̀tì tọ́bi ṣe. Mo wá wò mo ní antenna rí rọ́ ẹran làwọn eléyìí. Ó jẹ́ ẹran 3, ìkan sùn lẹ̀lẹ̀, ẹran 2 dúró. Ṣé kábílà 2 mo dẹ̀ máa ń kó lóko. Bá sì ìkan ojú ẹ̀ pọ́n dáadáa gan, iná bọ́ kà. Kí iná tó bọ́ báyìí kejì ti kàn mí láà. Bá ti ìbọn kejì bọ̀ lẹ́gbẹ̀ẹ́. Mo wá dúró pé ìgalà 2 torí mi parí àkọ́kọ́ mi nìyẹn ní pátá 2 lóru. Number 1 ni ìgalà 2 abala GT yókù lábúlé. Òun ló di ìgalà ni mo sá ń dá mo ń rú mo kò dẹ̀ sáyé sẹ́ẹ̀tì. Ìgbà ní kí wá kí n pe bàbá tó bí mi lábúlé pé bàbá nǹkan bá ìṣẹ̀lẹ̀ òjò kò sí kankan. Mo sá níjọ Ọlọ́run ló fún mi, èmi sá gbà ń tèmi. Bá gé ewé pákí mo fi bojú ẹran yẹn bá bù dànù. Torí ẹran yẹn tún kan mọ̀ ńlá bá nú kòkó à ń pe bàbá yẹn ní àbàrà wọ̀sàn. Àwọn yẹn tún wà nú kòkó yẹn gan. Mo dé nú kòkó yẹn mo finá lé kìíní mo finá lé kejì mo finá lé kẹta. Ṣé kò tó lé ní báyìí torí ijọ́ mi ẹgbẹ́ ìṣíwọ́ tèmi bá padà wá. Òkú sì ti kú fún yín lábúlé. Òkú kẹ̀ ti kú lábúlé. Gbèmù dábúlé mo kó ẹ̀tù mẹ́ta yẹn mo kó yẹn lọlé àwọn gàlà wà nílẹ̀ wọn la jí bàbá mi o nǹkan báyìí ṣe Ògún ló fún ẹ o kò sí wàhálà fún ẹ kò lè wún ẹ pé àwọn tó náà fi bí nìyẹn ní Ọlọ́run ṣeun tí n bà ní inú mi dùn jẹ́ yẹn gan bàbá bàtílẹ̀dẹ̀ mọ̀ tó ní Àlàjì ti kú inú gàlà kan yẹn mo gbé akẹran kan lẹ̀ fún wọn tí anybody làbílé wọn fà ya anybody jẹ mo rí amú kan tó kù mo sọ sókè mo gbáǹdì ẹ̀tù yẹn náà èmi kì í jẹ́tú Ifá mi kì í jẹ́tú mo gbá ẹ̀tù yẹn náà nídìí Ọlọ́run ṣèṣe yà inú mi dùn jẹ́ bàbá. Inú yẹn dùn. Owó wà ẹran wà. Ìjọ́ wo ló jẹ́ gbàkejì rẹ̀ a lè sọ pé inú yẹn tún dùn. Ó pọ̀ rẹpẹtẹ o. Ọ̀yà. Kò sí jọ́ mi sọ pé mo fẹ́ dènà pé mo nídìí owó tàbí ẹran jíjẹ. Èwo ló jẹ́ kókó gbòógì bẹ́ẹ̀. Ògún máa ń ṣe ń jọ yẹn lọ́hùn mo dènà lọ ni. Olówódé lẹ́fọ̀n bàbá Dáre ó wá bá mi jẹ́ pé ewé kí n jọ kí n gbà wọn àwọn olówó kan sùn ẹnìkan kó sí wọn lọ́wọ́ ọ̀dẹ ti ná owó yẹn náà kí ni ká wá ṣe báyìí wọn ní wọn gbé àwọn àríbi ṣọdẹ lọ́dọ̀ mi náà rí ayé wa ọlọ́lọ́ nílé àti ẹkùn ẹ àkínní àwọn wọ́ọ̀kì ṣé ẹ nẹ́pà àwọn náà ṣe nẹ́pà 6 lọ́wọ́ èmi náà níbi 10 kan lọ́wọ́ àbá bùdánù bá ṣe dé igbó kan wà lè tábílẹ̀ mi báyìí ìgbẹ̀lẹ̀ àwọn olùkọ́ gbúrò ọwọ́ wọn wọ́n yìnbọn pòó ẹni wá kí mi lábílẹ̀ tó ṣáájú mi yìnbọn mo ní wẹ́ eégún tó kọ́kọ́ jó ni ìran ló sì máa wo gbẹ̀yìn mo gbà ká mú sáà lọ́n tèmi kẹ́kẹ́kẹ́ bá débi ìrújì yẹn á túká bá dọ̀hún á túká bóyá mo tún gbúrò ọwọ́ àlejò tó wá kí mi náà ó di méjì èmi tó wá kí lábílẹ̀ wẹ́ eégún tó kọ́kọ́ jó mo tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì mo máa dénú kòkó ẹ báyìí gan mo kàn tẹ̀ ojú ẹ tí ní báyìí múlá ṣé ọmọ ẹ̀ tù lélẹ̀ nàbí jọ bẹ́ẹ̀ kí n yẹ̀wọ́ ń bá ṣe là yẹ̀wọ́ kí ní òjò mi lọ́wọ́ ń bá nítorí ẹran kan kéré tí mi bà pa mi ní pẹ̀lú ọdún ìjọ yẹn mọ́ ń bá yẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbèmọ̀ adébẹ̀ ló jẹ́ gàlà àrí tí gàlà ló ń dán ọgbọ́n báyìí Ògún o ṣeun Ọlọ́run o ṣe o mo gbé síbi kòkò mo wá ìràwé kòkò mo fi bojú ẹ̀ mọ́lẹ̀ ń bá bùdánù wọ́n máa fo ipa báyìí gan-an yóò mọ̀lẹ̀ tí wọ́n wojú ìyẹn dúró mo rí yẹn dáadáa gbé gẹ̀rà lélẹ́yìí. ẹlẹ́kejì iná tún bọ́ oṣùbù mo kó ra rè mo fi bò mọ́lẹ̀ mo lọ. àwọn pábílẹ̀ kan ní ìtòsí abúlé wa níbẹ̀ nítòsí yẹn bí ìtòsí wa níbẹ̀ yìí gbẹgbẹgbẹ Ojógùn
ọ̀nà kọ̀rọ̀ kan wà sí àwọn náà mo máa ń dẹbẹ̀ ẹrújù wà bẹ́ẹ̀ gan mo ń lọ kàkàkà ṣaṣaṣaṣaṣaṣa báyìí gan mo rọ lóòrè kìíní mo yẹ lọ́mọ orí kejì mo yẹ lọ́mọ mo ní mo ṣe ń lọ bí ibi tí mo ṣe ń lọ bí ti débẹ̀ kí n débẹ̀ ó dìde bá débẹ̀ kí n tó mọ ohun tó ń ṣẹlẹ̀ gbogbo tó ń báyìí gan àwọn ẹrújù tó ń jẹ́ lèmi ń wò àti ìgalà méjì wà nóko yẹn èmi ò mọ̀ ẹrújù mo wá ń tèmi mo kọ́kọ́ wò tó ṣe bẹ́ẹ̀ gan láàrí ìdúró kọ̀ọ̀kan là ń kálà ẹ̀ràn ó dúró lọ́ọ̀kan bẹ́ẹ̀ ló ń gbómi lọ́ọ̀kan mẹ́rin ó ti dá báyìí mo dẹ̀ yọ pòó mo pa ó jẹ́ gàlà mẹ́ta lọ́jọ́ kan níjọ́ kan yóò inú mi dùn kò sí yọ́mọ lè dẹ náà rú bàbá inú èèyàn máa ògùn máa ń ṣe gan inú èèyàn máa dùn àwọn èèyàn ní oògùn lè fi ń pẹ̀ràn àgbọ̀yàn ṣe rí àwọn tó sọ bẹ́ẹ̀ ọ́n rí sọ ọ̀n dẹ̀ tó rí sọ gbogbo téèyàn bá ti ṣọdẹ tó bá ti lawọ́ lẹ́ni ń ṣoògùn ni tó bá ti tọ́jú àwọn ìyà tó yẹ kó tọ́jú gbogbo yẹn ọlọ́run ọ̀nà àṣìálà kó dẹ̀ tó máa lo ẹ̀yọ̀nú. ẹ máa ń gbé ètùtù kẹ́ tó lọ. bẹ́ẹ̀ ni ọba téèyàn bá ti bẹ́ẹ̀ ni sà téèyàn bá ti yanjú ètùtù yẹ kó ṣe ó ti free ọlọ́run àákẹ́. kí nìdí tẹ́ ẹ fi ń jẹ ewé. ọ̀nà pọ́nbẹ́ gan-an torí ìdí ewé yẹn ni pé mo máa ń bá àwọn ìṣe kan tẹ́lẹ̀ ìbádé pé bóyá orí ló ń fọ́ táwọn bá ní kó jẹ́ ewé kó fi lè kún yìí ọwọ́ kan náà lọ́wọ́ ṣe yanu àwọn sọ mi léwé. lè fi ń jẹ ewé. bẹ́ẹ̀ sà. náà lẹ wá bá dédé ọdẹ. díẹ̀ ni bẹ́ẹ̀ sà. débi pé ẹni tí yóò pẹran jù yẹn lọ. bẹ́ẹ̀ kò sí aṣọ wọn. yóò múra. á múra o. bẹ́ẹ̀ ṣe máa oògùn arẹmọ. bẹ́ẹ̀ ni àbá mi ó yà pa. náà lẹ mọ apẹran náà. bẹ́ẹ̀ ni àbá mi. wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ pẹran ẹ máa pa nípa púpà gbà mí. bẹ́ẹ̀ Ọlọ́run ni kì í ṣe mi. ètò pé mo pàgàlà kan mọ bọ́ọ̀lì. yín ò tó yín ò ràn mí torí ibi tó ń lọ́pọ̀. ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé. ó pọ̀ bàbá. ìjọ tẹ́ ẹ ti ń ṣọdẹ tẹ́ ẹ lè gbàgbé. ó pọ̀ bàbá. tó kó ọdẹ yẹn tó dàbí nǹkan. jọ ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ burúkú ṣùgbọ́n mi ni o ní ọdún yẹn ọbẹ̀ gbẹ̀yìn adẹ̀bà wọn adẹ̀ ẹsẹ̀ wá pé wọ́n ti yin kì bí méje àwọn pé kú àṣé ní bá ní but anybody ara ò sọ̀rọ̀ fún wa kálukú sáà ń ṣèfẹ́ náà pé irọ́ ẹran ò ti fẹ́ kú ni ẹran sì máa kú ẹran ò ti fẹ́ kú ni ẹran sì máa kú àṣé ó nídìí bó yálà débì kan lọ ní ẹni tó gbẹdẹ yẹn olóròdé là ń pè lólódó wọn lọ́wọ́ àtàbúrò ẹ̀pin wọn ní áwọ̀ kí wọn kì í kíra wọn kódà wọn yọ̀bọ̀n síra wọn mo ní ẹdẹwà pè wá ẹdẹwà torí bọ núgbẹ tí ẹdẹ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ àṣàdẹ pè wọn ṣá ìwọ àbúrò àlè ní kẹgbẹ máa rojọ́ àlèkọ náà wọyá bẹẹgbẹ kókó wà bí lórí ẹgbẹgbẹ lórí apáta tá a dúró sí adẹ yanjú ọ̀rọ̀ yẹn ọwọ ìbọn gẹ́gẹ́ tó wá ìbọn sí ẹnì kan ti lé o ní inú ìgbẹ́ tó wọ̀ òun mọ́bẹ̀ bí kọjá ká lọ bàbá àbáta kẹ̀kẹ́ ó dibẹ̀ ìbọn méjì mi rẹ̀ máa ń kó lóko bárẹ̀tì kan àti ṣakabula kan bárẹ̀tì yẹn mo yóò rèsì sàlẹ̀ mo yí ṣakabula yẹn sókè kẹ́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  lójijì báyìí akọ gbúrò náà ni bóò adẹ̀tún méjì nǹkan tá ń yìnbọn adẹ̀sọ̀ ń gbogbo wa pé tá ń yìnbọn wọn ní ewé àkínwo ẹnu ìbọn mi tí mo dorí kodò ló ń ṣe ìbọn mi ń ṣe ìfikẹ̀ kí ni wàá ṣe ìbọn yìí torí lóru mọ́jú ń jọ yẹn mẹ́rin mo yìnbọn ẹ̀mọ́jú tí kò fún mi ń sáyìn kan pé bóyá eyín yẹn ó ti jẹ mo ní kí ni wàá lè fa irú nǹkan báyìí kẹ sí tó bí 30 minutes ẹsẹ̀ yẹn bá ń ta mí mú ìbojú sísàlẹ̀ báyìí mo ní bàtà mi ti kún ìkìdá pọ́n mo ní èmi ìbọn kẹ kò ṣẹlẹ̀ rí èmi tí mo ń ṣọ́ sáàtì gan-an ọjọ́ kan tó mẹ́fà mo ṣe ń bọ̀ lórí ìyẹn náà mo ní èmi kẹ kí ni lè bì eléyìí n bá pọ̀ wọn bí méjì kan mo ní lágbájá Sẹ́ríkí ẹ̀wà àwọn tó kù wá ní ṣọ́ọ̀ṣì mi ní kòsò kankan mo ní mo fẹ́ fi ewé kan wọn Sẹ́ríkí ni Sẹ́ríkí bá mo ní Sẹ́ríkí mo ní ìmọ̀ ẹ̀bọ̀ ọ̀tá mi lẹ́sẹ̀ ṣá onírọ́ ni mo ní ìmọ̀ ẹ̀bọ̀ ọ̀tá mi lẹ́sẹ̀ onírọ́ ni mo bá bojú ẹ̀ ló bá bo má lọ́gun kí ìgbẹ́ má ṣe kí ìgbẹ́ má dàrú wọ́n fi yẹn lẹ̀ ẹ̀ẹ́dì yóò ń tẹ̀sẹ̀ kù eléyìí kẹ́ ó kéré gan kò sí wàhálà bá ti délé
ó gbàgbé wọn ṣàṣe kó bò bàtà wá jáde ẹ padà nígbẹ̀ẹ́ wọn. bẹ́ẹ̀ ni èmi padà wọn bí mi tó bẹ́ẹ̀ sà torí ìka mẹ́mẹ́ ó ti ba ìka mẹ́ta yẹn jẹ́ ń gbà yẹn lọ́hùn bọ̀ ní ìsìn èèyàn lè dábẹ́ mọ̀ ní ìsìn Ọlọ́run ti ṣèyanu ká ṣe kó bò nìyẹn bàtà wá jáde ohun tó yẹ ká ṣe adẹ ṣe ẹsẹ̀ mi ó jiná mo lè dúpẹ́ lọ́wọ́ Ògún lọ́wọ́ Ọlọ́run nìyẹn ó jìnnà. ó jiná dè ní. Ọlágbára o bó lẹ wá wò pé èèyàn ti wá. àfisùrù ó pọ̀ bàbá àwọn ìyá wa náà ni kò sí kankan ìdàkejì kẹsà àwọn ọdẹ ara wa gangan à ń ṣera wa. à ń ṣera wa. bẹ́ẹ̀ ni kí nìdí àti tí mo ní pé nígbà tí mo ti ń lọdẹ mi ìlú lọdẹ kí n má yìnbọn wé mi ní pẹran èmi àpẹran àwọn kan wà láti bí ọdún èṣì ìdúnta àwọn pé kú inú òórùn yẹn kò dùn sọmọ tó ń pa orí àtọlọ́run ló ń kó wa yọ. ibi tí mo sọ pé ibi tó ti wá ó pọ̀ òun nìkan ni ewé nìkan ṣo ni ṣé òun nìkan ṣo ni ṣé òun nìkan ṣo ni ìkórira ó pọ̀ ọtí èèyàn ní òní dúró ẹ̀yàn tó bá ń lé tó bá ti dúró ò ní bá. bẹ́ẹ̀ ṣe ń ṣe ọdẹ ẹran ẹ̀ ń sọ ọdẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá. kẹ́ni rírí yín. sáìtì tí mo ṣọ́ á tó bí 4 lọ́dún kan nígbà tí màá dé sáìtì yẹn àwọn tó gbà mí síbẹ̀ wọ́n fi bíríìjì kan wọ̀n mí bíríìjì tó fi wọ̀n mí wọ́n ní ìbàyìí ni àwọn aráabí àwọn owó láráabí àwọn ọmọ olè pé ìbàyìí ló máa ń jókòó sí lọ́sàn-án tó máa ṣe fàájì tó máa wé ogbò tó fẹ́ gbà mọ́ ní ìbàyìí ni mo ní kò sí wàhálà ìjọ kan àápàdé mo ti wà ní sáìtì yẹn á ti tó bí oṣù bíi 6 ní ìgbọ̀ kéré ó kò díjọ́ ẹlọ́hùn mo lọ sí abúlé kan pè ní Kúgbà mo wá ń bọ̀ nǹkan bí aago 1 sí 2 onímàṣínì kan ìyẹn nìyẹn wá jí tó ń ta lórí mi ká ewé kí ní dé ń da yìí mo ní mo lọ sáìtì ni mo jẹ́ pé lọ́dọ̀ ya Ṣẹ́gun ní Kúgbà ni ọ̀nà òun lè ti gbé màṣínì wọlé mo ní ẹ̀gbọ́n ọlọ́wà bọ́yẹ̀ ń pọ̀ mí lé ọlọ́wà pọ̀ ilé ẹ má wọrí sà àgbà mélòó ní sáìtì sí ibi ẹ má wọrí ó ní ìran òun bọ̀ gbẹ́gbẹ́ ṣe lọ lẹ́nu èmi tí mo ṣe mi rìn lọ jẹ́jẹ́ ó yẹ lọ lẹ́nu ìbí la gbé maṣíìnì yẹn ó dàgbà ọ̀wẹ̀ ìwùjọ yẹn yá ó dẹ̀ gbé mi lọ ó wá ku irú ìbá síbi iná yẹn ẹ̀ka wà yà sí sáìtì wa báyìí mo rán ọ 3 lọ́ọ̀kan. ibi tẹ́ ń sọ ní sáìtì yẹn o. bẹ́ẹ̀ sà mo ní àwọn olódúró ní ibẹ̀ ní ìdá kí ló ń ṣe ń dà yìí. aago mélòó. ó ti tó bí 1 sí 2 gbà yẹn. lóru wọn gba àbí kó jẹun tán arábì sọ fún mi pé àwọn kan máa ń ṣe mítìnì bẹ yẹn àbọ̀ wọn arábì lílé ìkẹ́ mo sá ń sọ lórí máṣíìnì sí ọkàn mi gba máṣíìnì yẹn gbé mi dé sáìtì yẹn mo ní ẹjọ́ kí n sáré mú bẹ́ẹ̀lì tó ta mi bá sáré mú bá sọmọdì mo ní kó gbé mi padà. ẹgbẹ́bọn. n bá gbébọn mi ó wá kú díẹ̀ kí n dé ibẹ̀ mo ní kó dúró ìbá bọ́ọ̀lì àwọn wá lọ àwọn ẹni yẹn wá tanná pé wọ́n ti gbé nìyẹn wọlé kẹ pé àwọn méjì ló wọlé ẹnìkan ni ó lọ ní ìsinmi ní ẹ̀yìn ìṣẹ́pẹ́ tẹ́ mọ̀ pé mo ti wọlé aṣojú èmi àti ilé nínú mi ìtanná nínú òkun yẹn mo wá ra lọ títì mo là bá wọn ó wá kú bẹ́ẹ̀ bí ebè bí 7 mo ní ẹ káalẹ́ o àní mo tún ń tẹrí ba fún wọn mo tún ń kí wọn ẹ káalẹ́ o ẹlẹ́kẹ̀ẹ́ máa sọ wájú ẹ káalẹ́ báyìí gan èyí kan wà lọ́nbọ̀ yóò ga wọn lóní orí ẹ dàrú níṣẹ́ àwọn ọ̀dọ́dẹ ní àbọ̀wọ̀n bẹ́ẹ̀ wí ni mo ní ọ̀gá olórí mi dàrú mo kí ni bí mo máa wo ọwọ́ òsì báyìí ni mo rán 3 ègé mi ẹ tẹ́ ẹ pọ̀ ẹ̀yin 6 lẹ́wà òye àbọ̀ sáàrin títì kọ́ má fokùn sí mi lọ́rùn kí n tó wí báyìí gan tí bí ọ̀gá wọn tẹ̀ náà wà ní ìbọn mo kọ gbúrò náà ní pò árí ẹnu òbò ní ra kò tí èmi ni wọ́n yìnbọn fún ta ní ṣe fún ẹ bá yìnbọn sóhun náà ìbọn mi ò bá ró ọmọ olè rówó ṣoògùn náà mo ní ó dá aṣojú èmi àti ẹbí lẹ́nu bá tún fi ẹ̀pà mi sí bọ́ bá ti bọ ìkíní orí ẹ̀bẹ́ dànù mo ti bọ kejì orí wọn ìkẹta ìkẹrin ìkarùn ó wá kú ọ̀gá wọn òun náà tí ó tún yìn mí wà ní ẹnu òbò onírán àpótí mo ṣe wà Ògún sábà mi ṣe mo pa mo wá pa tán mo sáré pé ìgbà rẹ̀ ó ga mo wá fìbọn sí aṣọ yẹn báyìí mo rí jàpá mo ní àbájọ ṣé ohun tó gbẹ̀ dúró rè tó fi ní converse wà bá mi rè bá tún ti bọ́bọ́ òun àti ìjàpá n bá paná n bá rìnà nókùn mo lọ sẹ́yìn gan n bá yọ sẹ́ẹ̀tì n bá pe ọ̀gá tó gbà mí sí iléeṣẹ́ ẹ̀ló ọ̀gá mi nǹkan ṣẹlẹ̀ o wọ́n ní kí ní dé mo ní báyìí ó ní àmìlò mo ní èmi nìkan lẹ́nu sa ó ní fẹ́m mo ní fẹ́m
wọ́n ní kí n tó dẹ̀ wọ́n bọ́ nísìn bàtọ̀ máa dé ọgbẹ́ mọ̀pọ̀ wá ọjọ́ wọn 4 mọ́tò 2 ayé kó wọn ará bí yẹn sínú mọ́tò. Ìbéèrè kan wà ńbẹ̀ tí mo fẹ́ bi yín. Ok sà. Ẹ̀yin nìkan lẹ fèsì àwọn olè Èmi nìkan ní sà o. 6 Bẹ́ẹ̀ sà. ẹ̀dẹ̀ pa wọ́n. Lágbára Ọlọ́run bàbá. Wọ́n dẹ̀ yìnbọn fún Wọ́n yìn 2 ló ìbọn yìn. ò mú yín. Kò mú mi lágbára Ọlọ́run. Ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ gbé kọ́rùn níjọ́ tẹ́ ẹ ń dẹ̀gbẹ́ ń jò ní. Bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀. Tí ìbọn yẹn dó lójijì. Bẹ́ẹ̀ sà. Ọba yín Òun ló bà mí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ kí ni. ló fà? Idà ahun la fi pa ahun ni. Kò yé mi. Idà ahun ni pé ọ̀tá mi kó fọwọ́ rẹ̀ fi ṣe rẹ̀ òun lọ́wọ́ fi ṣe. Tí wọ́n ti mọ̀ pé ọwọ́ mi tàbí ìbọn tí mo di kò gbẹ́tukẹ́tù. Ohun tó wá fi ṣe fún mi. Ẹ láyé mi dáadáa. Kí ló dé tí ìbọn yẹn bá yín? Iṣẹ́ àwọn èèyàn náà ní bàbá. Ṣé mọ ẹni tó fẹ́ sùn? Kò sí oògùn ìbọn ijó ní bẹ́ẹ̀ ló ń bí àwọn olè. Kò sí lára yín ni. Bàbá ó wà. Ṣé mọ̀ pé ẹni téèyàn ń dẹ tí ó mọ̀ àfi kó ṣọ́ra ẹ̀. Tó bá jẹ́ fún ara wọn lọ́fọwọ́ ara wọn gbé wa kò ní wọlé. Ẹ̀pá wọn yìnbọn sí. Bẹ́ẹ̀ náà bí wọ́n rí sà kò ní wọlé lágbára yìí bàbá. Ẹ̀yin lẹ. Èmi fún ara mi ni. Ìbọn yín sì ni. Bẹ́ẹ̀ ni ìbọn mi dẹ̀ tún ní. Wá yìn mọ́ra yín. Fún ara mi. Ìdí tó fi wọlé nìyẹn sà. Ìdí tó fi bá yín lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni sà bàbá mi. Mo fẹ́ ká ẹ kọ́ wa ní egbòogi méjì. Ó yapa. Tó gbé yín ró. Ó yapa. Tí ó dá yín lójú jùlọ. Ó yapa bí irú ewé. Bí irú wo sà? Ṣé bí ti bọn ni àbí ti èwo ń bẹ̀? Irọ́ o, kì í ṣe ti bọn. Ok. Kì í ṣe ti tó bọn. ṣàǹfààní fún yàn. Àbí ẹ fẹ́ kọ́ wa ní ti bọn ni? Ti bọn yapa. Ó yẹ kọ́ wa lẹ́yọ kan bọn kẹ́ wá kọ́ wa nítọ́jú ara kejì. Ṣé rí kọ́lọ́run bá kó má fi wá tọrẹ? Àmín. Kógun wà lẹ́yìn wa. Àmín. Kọ́lọ́run bá dúró tì wá. Àmín. Ní agbára táyé bá ń jáyé. Tí ẹ̀dá kan bá ní òun lágbára kan pé òun fẹ́ ṣe ọ̀tá fún wa tó fẹ́ yìnbọn fún yín. Ẹ bá mi wá ewé ọsàn wẹ́wẹ́. Ewé ọsàn wẹ́wẹ́. Bẹ́ẹ̀ ni ọmúnú ẹ̀ ni ó kẹ́ ẹ já kó pọ̀ kẹ́ ẹ lọ̀ kó kúnná. Tẹ́ bá ti lọ̀ tó bá ti kúnná tán ẹ kó lábùwẹ̀ ìyẹn náà pè lọ́ṣẹ dúdú. Tẹ́ bá ti kó tán ewúrẹ́ jẹ́jẹ́ ojú ológbò ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dà sí. Ẹ ní gún yẹn mọ́ o ẹ wá fi fún ẹ fi fín bẹ́ẹ̀ tó fín gbá ẹ pò mọ́ àmú dáadáa ẹ wá kó sálùkù ọkọ́ tó ti fi kọ bẹ ọkọ rí òun ní igbá ẹ kó sínú ẹ. Wọ́n bá ti fẹ́ wá fi ọṣẹ yẹn wẹ̀ ẹ máa wó òkúta kan orí ẹ̀ lè máa dúró lé lórí ẹ ti máa wẹ̀ ọṣẹ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí owó òṣèré wẹ̀lẹ̀ alẹ́ra o torí kí ẹ lè rí ṣéǹjì lọ́wọ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni láyé ìkan bágbẹ̀ bá gbẹgbẹ tún ó máa ti bọ́lẹ̀ ni irú nǹkan yìí ilẹ̀ ni irú nǹkan yìí wà fún ilẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀ ẹ tún gbà kan sí ní ti olí ọ̀pá igi iṣu èṣì tó ti fi gbin iṣu tó fi ọ̀pá ẹ̀tún ẹ káàdì bàbá mi ẹ yọ sókè èyí tó wọlé lè máa gé bí 9 ẹ wá là wẹ́wẹ́wẹ́ ẹ kó sínú agbada igi mú ẹlẹ́dẹ̀ tó bá jẹta gíríìkì tó bá jẹ tiwantiwa odi àtàrí kan ẹjọ́ tó bá ti jó tán ẹ má fẹ́ bu yẹn kẹ́ máa bù sọ́wọ́ ẹ má dà sínú tí o kẹ́ bù sọ́wọ́ kẹ́ dà sẹ́nu kẹ́ fi gàṣọ tí kan lù ó tán wọ́n bá gbẹgbẹ ẹ̀tún á ti bọ̀lẹ̀ ní nǹkan yìí wà ilẹ̀ ni torí imú bẹ́ẹ̀ lè má fi wúlẹ̀ ilẹ̀ nǹkan yìí wà fún yín ilẹ̀ ni. Èyí tó jẹ́ táìsàn kọ́. Èyí tó jẹ́ táìsàn ó yóò yapa fún àṣírí bíbò kan rèé o. Àwọn kòwé kan ní ewé rẹ́rìn kòmí. Rẹ́rìn kòmí. Wọ́n pè ní ìwé èṣù. Bẹ́ẹ̀ni. Ẹ máa já ẹ ti fojú sunbi tó bá wà ẹ wà lájà lára kùtùkùtù ẹ̀yìn ẹ̀dìyẹ 3 ẹ̀dìyẹ rorò ẹ̀dìyẹ agric orí ẹ wá lọ ewé yẹn á kúnná ẹ wá mú ẹ̀yìn ẹ fọ́ mọ́ ewé yẹn ẹ pò mọ́ dáadáa gan ẹ fọ́ sàtìtì ní sí ẹ wá gbé ìsàsùn tuntun yẹn léná orí yẹn á yọ ẹ wá da kíní ẹ̀yìn yẹn sí ẹ fi dín aṣọ white ẹ má ṣù lóṣù ká lẹ máa gbélé lórí tó bá ti tutù kẹ ẹ ṣàdúrà tó bá wùn sí ó di jíjẹ tó bá ti jẹ ìyẹn bẹ́ẹ̀ ẹ tún gbélé yìí sí ewé kan àfòmọ́ bótúnjẹ wà àfòmọ́ bótúnjẹ ló bótúnjẹ bẹ́ẹ̀ o àfòmọ́ ẹ bótúnjẹ àfòmọ́ igi pákí tàbí àfòmọ́ ọparun ó ṣòro rí o èèyàn dédé rí ó ṣòro rí ọ̀tẹ̀mí ní lọ́wọ́ ẹni tó bá nídìí ẹ̀ ẹni tó bá nídìí tó bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn kó pè mí màá fún un ní kinní yẹn ṣé rí àfòmọ́ yẹn ẹ lò má iye àtàjọsìn 9 akunná ìsàsùn tuntun
ọkàn màálù lódìndí ẹ gé sọ́nà mẹ́sàn epo iyọ̀ lẹ máa fi sè ẹ wá ṣòṣùkà white ó lẹ máa sọ lé lórí tó bá ti tutù ó di jíjẹ ṣàdúrà péyàn ò rí ṣe ká tú dànù àṣírí ààbò lágbọ iṣẹ́ tí ò mọ̀ pé kàn á gbé fún tó máa gbèyàn sí tó ní máa rówó tiẹ̀ ń bẹ̀. ẹ fún mi ní àwọn àfòmọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn kéré gan ó yapa. tí ìtọ́jú àìsàn kọ́ bíi ẹni wà. ok ìkan rè kíní station àgbàlùmọ̀ tá a mú yẹn ẹ ṣàsílẹ̀ kóró ẹ̀ kẹ́ wàá fọ̀ kẹ́ yọ ẹ̀gúsí inú ẹ̀ kó pọ̀ kẹ́ sá kó gbẹ gan ẹ lè já lẹ́rọ ẹ lè lọ kó kúnná kẹ́ máa fi mu ògì gbóná. mi ì fẹ́ mọ́rú nǹkan ọ̀hún lára iṣẹ́ tó ṣe lára pọ̀ gan ó pọ̀ gidi gan ìyẹn bẹ́ẹ̀ kékeré kan tún rè tí ò jọjú ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà èyí tó bá dáwọ́ bọ̀ra báyìí tó dáwọ́ wálẹ̀ báyìí bẹ́ẹ̀ tó ti gbẹ bọ̀dẹ̀ ẹ̀ ń jẹ́ kó gbẹ jù dégbé kó lè tòró ẹ wá gé ẹ lè ṣàn tó bá yẹ kí ibi tó bá wà tí ò ní ẹ ṣàn kẹ́ ẹ sè kẹ́ ẹ máa yọ omi yẹn mu iṣẹ́ tó ṣe láàgọ́ ara yẹn bóyá kinní kan dì sí yẹn ní odò abẹ́ báyìí tọ̀hún ọba wọn nípìnlẹ̀ náà. ẹ fún mi láwọn fóònù nọ́mbà yìí. ó yá 091 57 40 31 81. ẹ wí lẹ́ẹ̀kan sí. 091 57 31 81. nọ́mbà yẹn nù. bẹ́ẹ̀ sà. ẹ ṣeun.